Nàìjíríà ó ti fọ́nká. Ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lánàá, ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀, màá play ìṣẹ̀lẹ̀ yẹn, ẹ máa fojú rí níbi tí Nàìjíríà ti worst dé ń sìn, níbi tí àwọn àlùmọ́jìrì yìí tí wọ́n ti wọ̀ wá lára dé. Ìdí tá a fi ní dáùtù ara wa tá jẹ́ pé ọkàn wa máa dúró síbi tá a dúró sí ni mò ń sọ fún yín yìí o, tẹ́ ẹ gbọ́dọ̀ ṣèkì ọkàn yín rárá. Ó ti yé? Now kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú, ìlú yẹn mo ti ha sórí tẹ́lẹ̀, òtútù fly lọ ní ọpọlọ. So tẹ́ bá rí fídíò yẹn, ó ṣeéṣe kẹ́ ti mọ̀, kẹ́ ti gbọ́, ó dẹ̀ ṣeéṣe kẹ́ ti rí. So a kò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni. Ẹ jẹ́ wo fídíò yẹn ti ṣe tán, ẹ jẹ́ kí n try kí n gbé wá ká tún lè jọ fojú rí iṣẹ́ àrà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, tèmi àti yín fi gbọ́dọ̀ máa túbọ̀ máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa yìí. Ìkọ̀kọ̀ náà ń sọ, ẹ̀yin èèyàn mi, ìkọ̀kọ̀ là ń sọ o, ojoojúmọ́ là ń mọ̀ tuntun wá ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ máa jẹ́ kó ẹ máa share ẹ̀, kẹ́ má jò sùn yín. Ẹ ṣé mo dúpẹ́. Fídíò yẹn mo fẹ́ try láti gbé ká lè jọ wò. Now kí ló ṣẹlẹ̀? Àwọn fìjìláńtẹ pẹ̀lú àwọn ọlọ́pàá kan, wọ́n mú àwọn bòròró, wọ́n mú àwọn kidnappers. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, àwọn ọmọ yín tuntun bẹ̀rẹ̀ erépa. Okay, dà pé fídíò yẹn ti ṣe tán, ẹ jẹ́ sáré bá yín wá jáde. Ẹ̀yin èèyàn mi, ẹ bá máa share ètò yìí, ẹ bá mi máa share ètò yìí, ẹ bá mi máa share ètò yìí, ẹ bá mi máa share ètò yìí ní lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ máa bá mi share ẹ̀. So fún ẹ̀yin tí ẹ ń béèrè pé Mega Rally wa ń bọ̀ o, ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ máa múra sílẹ̀, ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ máa ṣe kíni, kẹ́ máa múra sílẹ̀. Mega Rally wa ń bọ̀ láìpẹ́ dẹ̀ ni, láìpẹ́ yìí ni. So lágbára Elédùmarè adébáwa láyọ̀, ẹjá máa múra sílẹ̀, ẹjá máa múra sílẹ̀. Yeah, okay, fídíò yẹn ń download lọ́wọ́, ó ṣe kẹ́ ẹ ti rí, ṣùgbọ́n a fẹ́ mú àwọn kọ̀ọ̀kan jáde nínú fídíò. Bẹ́ẹ̀ bá dẹ̀ tí rí náà, àsìkò tẹ́ máa tún rí leléyìí bó ṣe ń ṣẹlẹ̀. Yeah, okay. This is a very terrible situation. Ẹ̀yin èèyàn mi, so níbí báyìí, níbi tẹ́ ń wò yìí, àwọn ọlọ́dẹ, mo fẹ́ kẹ́ ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ni o. Àwọn ọlọ́dẹ wọ́n mú àwọn kidnappers, wọ́n mú àwọn ajínigbé tí wọ́n jí ọmọ bòròró. Mo mọ̀ black and white ẹ̀bí lè ní o, because àwọn kọ̀ọ̀kan wà níbẹ̀ tó yẹ pé a gbọ́dọ̀ show. Nígbà tó mú wọn tán, wọ́n pa gbogbo àwọn Fúlàní yẹn, wọ́n pa wọ́n sílẹ̀. Oyé? Now ẹ jọ̀ọ́ ẹ má bínú, sáìdì ilẹ̀ Ìgbò yẹn náà ló dẹ̀ pé ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣá. Ẹ má bínú, ibi tó ti ṣẹlẹ̀ ó yẹ kí n fún yín, mo máa try láti ká tó parí ètò yìí máa sọ ọbẹ̀ jáde torí ó wà lọ́wọ́ mi. Ẹ̀tẹ̀ mọ̀ nǹkan tí mo kó sí ọpọlọ ẹ̀ ó pọ̀ gan. Now wọ́n mú wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n arrest wọn, wọ́n pa gbogbo wọn. Ìjẹ́ pé wọ́n arrest wọn, pa gbogbo wọn. Kò
kódà wọ́n tú wọn sí ìhòòhò ọmọlúàbí nínú fídíò yìí ni mo try láti cut ẹ̀ ni. Now kí ló wá ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn gáìsì wọ̀nyí ìyẹn àwọn Fúlàní wọ́n kóra wọn jọ, àwọn Fúlàní ìlú yẹn máa mórúkọ ìlú yẹn jáde, àwọn Fúlàní ìlú yẹn wọ́n ní láti kóra wọn jọ, wọ́n wá padà wọ́n wá sọ pé wọ́n fẹ́ gbẹ̀san láti pa àwọn ọmọ ìlú yẹn padà. Now ó wá da ogun níbí báyìí àwọn Fúlàní àtàwọn ọmọ nílùú wọ́n wá sọ di ogun mọ́ra wọn lọ́wọ́ torí àwọn báńdíìtì tí wọ́n pa. Kì í ṣe wípé wọ́n kàn déédé ṣe mítí o, wọ́n ti pe àwọn ọ̀gá wọn l'Àbújá o, wọ́n ti pè wọ́n. Ẹni tó jẹ́ DPO ìlú yẹn gẹ́gẹ́ bí information ṣe jẹ́ kó yé mi, Fúlàní ni wọ́n pè é. So ìyẹn ló wá fún ọ ní ọ̀dà pé kó sọdogun gẹ́gẹ́ bí ẹni tó pè mí tó fún mi ní information yẹn. Ó ní wọ́n ṣe meeting ni wọ́n ṣe meeting, wọ́n ti pe àwọn tó yẹ kó pè, àwọn yẹn ló ti fún wọn ló pé ẹ tẹ̀síwájú ẹ lọ ṣe nǹkan tẹ́ bá fẹ́, bó ṣe sọ di ogun nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ, gẹ́gẹ́ bí dìmánà ẹ ṣe sọ fún mi, ó jóyé mi pé àwọn bíi 9 tó jọmọ nílùú ni wọ́n ti pa. Ó ti yé. Now ẹ jẹ́ ká wá wo kí ló ṣẹlẹ̀. Àwọn tí wọ́n pa yẹn rèé, wọ́n ti pa àwọn gáìsì yẹn sílẹ̀. This is a very terrible situation happening in Abraka life. Abraka. It's about the Abraka and the Hausa stroke Fulanis. Yesterday, there was a lot of spying in Abraka involving the Abraka spying some Fulani people who are kidnappers, and some also they retaliated by also spying some Abraka people. Today, this morning again, the information reaching us is that they also spy some Abraka people, even to the point of attacking the DPO. And currently, all the Abraka youths are now outside, forcing every Fulani, every Hausa person to leave their community. I understand that it's a very terrible situation. It's a very hard something, but we have to understand that this is what is happening. You can share this video so that a lot of people can see, a lot of other people can also see what is going on, because Abraka is not safe now. Delta State is not safe. Nigeria is not safe. Everywhere they have been complaining everywhere. So you have to share this video so that people can see and also know how to move about. Ẹ̀yin àwọn tó pa yẹn ló wà nílẹ̀ yìí, àwọn tó pa yẹn lẹ̀ ń wò nílẹ̀ yẹn, mo gé fídíò yẹn ni ó gùn jù yẹn lọ. Àwọn vigilante ni o, wọ́n kàn múra pé wọ́n fẹ́ gbẹ̀san, wọ́n fẹ́ gba ìlú wọn lẹ̀. This is a very terrible situation happening in Abraka life. And, it's about the Abraka and the Hausa stroke Fulanis. Yesterday, there was a lot of spying in Abraka involving the Abraka spying some Fulani people who are kidnappers, and some also they retaliated by also spying some Abraka people. Today, this morning again, the information reaching us is that they also spy some Abraka people, even to the point of attacking the DPO. And currently, all the Abraka youths are now outside, forcing every Fulani, every Hausa person to leave their community. I understand that it's a very terrible situation. It's a very hard something, but we have to understand that this is what is happening. You can share this video so that a lot of people can see, a lot of other people can also see what is going on, because Abraka is not safe now. Delta State is not safe. Nigeria is not safe. Everywhere they have been complaining everywhere. So you have to share this video so that people can see and also know how to move about. So, ẹ̀yin èèyàn mi nínú ilé, now mo fẹ́ wá ti ara fídíò yìí brief yín ní nǹkan kan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ṣe rí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn bàbá wa oníṣẹ̀ṣe. Àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ńbí.
ẹ̀yin ọ̀dọ́ wa ọ̀rọ̀ tí yín bẹ níwájú tàjọ fẹ́ sọ mo sì láwọn fídíò tí mo fẹ́ fún yín ẹ̀yin èèyàn mi bẹ́tà là ń ṣẹlẹ̀ ẹ dákun ẹ bá mi gbé fídíò yìí lọ bá àwọn bàbá wo oníṣẹ̀ṣe ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe ẹ̀yin bàbá wa babaláwo oníṣègùn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tẹ́ ẹ ní àkáǹtì bàbá yín lọ́wọ́ tó dẹ̀ jẹ́ bí idán ṣé ẹ̀yin náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àwọn tí wọ́n mọ̀ pé kidnapper rèé wọ́n pa wọ́n haúsá fúlàní dídé láti gbèjà wọn pé wọ́n ṣe pa wọ́n kẹ́ ẹ bá lè mọ̀ pé à ń sọ fẹ̀yìn bàbá wa ẹ̀yin brọ́dà wa pé àwọn aráabí fẹ́ gba ilẹ̀ wa ni ẹ wo bí wọ́n ṣe ń gbèjà ara wọn fún ẹni tó pààyàn tí wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ gbẹ̀san lára ẹ̀ ó ti yé wọ́n gbẹ̀san wọ́n pa èèyàn mẹ́sàn-án ni mo gbọ́ tí dìmánà yẹn sọ fún pé wọ́n pa tí wọ́n tún sì ń ja ìjà yẹn lọ lábẹ́lẹ̀ now ẹ̀yin ènìyàn mi eléyìí ló wá kọ́ wa lọ́gbọ́n ní south west yìí ti wá pé ẹni fúlàní tẹ́ ẹ bá rí pé kidnapper lélẹ́yìí lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti gbàdúrà fún tán tẹ́ ẹ ti ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ẹ nílò láti ṣe kíni láti gbé fọ́tò ẹ̀ jáde ìyẹn ní náà ẹ̀yin bàbá wa gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé ń bò lẹ bá wa kó sí àwọn gáìsì wọ̀nyí ń bẹ nínú igbó wa ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa lo àwọn àrá láti sán pa àwọn gáìsì ṣé mọ̀ pé àwọn eléyìí pa eléyìí sí wọ́n fi bùgá ni wọ́n fi hàn wípé àwọn ọlọ́dẹ yìí ló ṣe é bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà mẹ́rin báyìí wọ́n ti dá ojú wọn mọ̀ nínú fídíò làwọn fúlàní ti máàkì ojú wọn ẹ wo eléyìí tó ń ṣe ní ìròmì ṣé mọ̀ pé gbogbo àwọn tó ń rí nínú fídíò yẹn pátá ni wọ́n kó àtẹni tó ṣe o àtàwọn tó jó wọn o àtàwọn tí ò tiẹ̀ tó kọ̀ jẹ́ pé wá bẹ̀ wá wòran gbogbo wọn ló ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n dì sí yín o mi ò bá yín ṣeré o ẹ̀yin ènìyàn mi àtàwọn tó kọ̀ wá wòran gbogbo wọn ni wọ́n páàkì o ẹ kàn lè máa gbọ́ nínú fídíò pa àwọn tó ṣe ni wọ́n mú wọ́n pa gbogbo àwọn tó ń rí nínú fídíò yẹn ni wọ́n ṣe now eléyìí jẹ́ kó yé wa mo fẹ́ léyìí jẹ́ kó yé wa wípé ẹ nílò láti máa post fídíò kidnappers then ẹ̀yin bàbá wa àsìkò ìrè tó yẹ ká ẹ bẹ̀rẹ̀ sí ní lo àrá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ bá ní ìkọ̀ ìṣẹ̀ṣe lọ́wọ́ ẹ bá wa gbé jáde àrá làwọn pípù yìí nílò àrá ni wọ́n nílò ẹ dákun àbí kẹ́ máa bá wa ṣe àbìlùlù wọn nínú igbó ẹ máa bá wa fẹ́ nǹkan sínú afẹ́fẹ́ fún wọn ìwọ tó bá jẹ́ pé oko ló wà ìrìn tó bá lè fi ró oko ẹ fi máa ró oko yín tó bá dẹ̀ lélẹ̀ títàkùté mú nínú àwọn tó ń kidnap yìí àbáwọn tó kó màálù lọ jẹ oko yín eléyìí títàkùté bá mú lọ pé àwọn ọ̀dọ́ ó lè bó bá tẹ̀ lé pè yàn wá dígà wá kíní kó gbẹ́wò ńlá gbé gbogbo nọ́sẹ̀nsì gbé sínú ìkòtò ó nílò láti máa ṣó a nílò láti máa sọ pé báyìí la ṣe rí dẹ́nà ẹ̀yin bàbá wa ẹ bá wa kó oògùn jáde eléyìí ti pọ̀ jù gbogbo ṣe wà yìí nsìn ẹni bá dánwò ẹ̀wò lákùrẹ́ báyìí pé ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ náà recently tó ṣẹlẹ̀ yìí eléyìí ò ṣe kidnapper ọmọ Ìgbò sí Yorùbá ni àbẹ́ẹ̀rí fídíò yẹn ni ọmọ Ìgbò ọmọ Yorùbá wọ́n jọ jà bẹ́ẹ̀ mi mọ́ bẹ́ẹ̀ wọ́n jọ para wọn Ìgbò yẹn ni wọ́n pa ẹni tó pààyàn yẹn wọ́n pa lójú ẹsẹ̀ wọ́n wà náà àwọn Ìgbò yẹn náà pa lójú ẹsẹ̀ ó ti yé so ẹ wò yẹn sìn wọ́n jọ ṣèdájọ́ ara wọn ẹ get but nílẹ̀ wá ń sìn àwọn Fúlàní ń pa àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn tẹ́ bá dìde pa wọ́n ìjọba máa dìde láti arrest yín láti gbé yín so a nílò láti máa pariwo lórí afẹ́fẹ́ mọ́ so ẹ̀yin bàbá wa ẹ dìde ẹ kó oògùn jáde ẹ máa sán àrá lu àwọn pípù yìí ẹ máa sán àrá gangan ló yẹ kẹ́ ẹ máa lò àwọn nǹkan ìṣẹ̀báyé wa ló yẹ kẹ́ ẹ máa lò Tinubu ti fẹ́ẹ̀lì wa already ó ti já ọmọ Yorùbá ó ti já sí kólóbó ṣé àwa náà ò tún wá ní múra wa ni ṣáà tún ní múra wa ni ẹ̀yin bàbá wa èyí tẹ́ fi ń sún àrá láyé àtijọ́ ń bolẹ̀ kú sí èyí tẹ́ fi ń ṣe àbìlù sí àwọn ọ̀tá níbo ló wà
gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kẹ́ ẹ máa bá wa kó síta lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kẹ́ máa bá wa kó síta. Àwọn pípù yìí agbára wọn ò sọ pé wọn ò wọlé, àwa la nígbà fún wọn, wọn ti yí wa ká. Ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná, àgbẹ̀ tó wà nínú oko tó tí Fúlàní fẹ́ pa tó pa Fúlàní padà, wọ́n mú àgbẹ̀ yẹn wọ́n dájọ́ ikú fún. Kẹ́ máa wo ìjọba, kẹ́ máa wo ìjọba Nàìjíríà bí wọ́n ṣe ń ṣe. Ó ti yé, ó dàbí ọmọ Fúlàní kan ni èmi lórí gúrùpù kan tí mo wà. Ó ti yé, ó kàn wá gí òun ṣe ó ní Nàìjíríà ó ní Muslim ló ní, ó làwọn ní, ó ní àwọn làwọn ní. Ó ní kí n lọ wo kí lorúkọ kí lorúkọ ebi báyìí ó tún lọ lórí ọpọlọ mi, tí n bá rántí màá sọ. Ó ní tí n bá rí bó ṣe kọ, ó ní màá rí pé a form of mosque ni wọ́n fi kọ. Ẹ̀yin èèyàn mi, èyí ló wá jẹ́ kí wọ́n wá ṣe kí ni o, kí wọ́n máa darí ilẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n. So bẹ̀tẹ̀yìn àgbààgbà yìí bá dìde, tẹ̀yìn náà kó oògùn jáde, tí wọ́n ń kú sínú igbó, tí wọn ò gbé wọn wá, tí wọ́n ń kú sínú igbó, tí ò sẹ́nibọ́dì tó ń post wọn, tí ò sọ ní kámẹ́rámà tó ń ya fọ́tò wọn. So ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa, nǹkan ìbílẹ̀ la nílò báyìí pẹ̀lú àwọn aráabí. Nǹkan ìbílẹ̀ la nílò pẹ̀lú àwọn aráabí. Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Yorùbá pa Ìgbò, Ìgbò pa Yorùbá. Ìbágbépọ̀ wa ò rọgbọ. Ìbágbépọ̀ wa ò rọgbọ, kò rọgbọ rárá. Fúlàní wọ́n pa kidnapper, àwọn Fúlàní dìde wọ́n bẹ̀ sí ní pààyàn. Ìbágbépọ̀ wa ò rọgbọ. Òun la ṣe ń sọ pé kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa, kẹ́ jẹ́ kájọ ṣe kíni, kájọ gba ilẹ̀ Yorùbá. Now ẹ̀yin èèyàn mi, ká bọ́ sí abala kejì. Màá fẹ́ kẹ́ wo fídíò yìí, ẹ̀yin ọ̀dọ́ wa. A ti sọ̀rọ̀ nípa àwọn bàbá wa ń sìn pé kọ́njọ́ kó bá wa kó oògùn jáde, kí wọ́n máa bá wa sẹ́ǹdì àrá sí gbogbo àwọn Fúlàní tó wà nínú igbó wa, kí wọ́n máa bá wa ṣe àbìlù sí wọn. Ẹ̀yin tẹ́ bá lóko ẹ̀rọ oko yín, any chemical lẹ lè fi wọ́n oko yín, ẹ make sure pé ẹ defend ara yín. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjire, ẹ make sure pé ẹ defend ara yín. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ lóògùn lọ́wọ́, ẹ máa sa oògùn yẹn lórí àwọn Fúlàní, ẹ máa sá lórí àwọn Haúsá. Nǹkan kan wà, bàbá mi, mo jogún nǹkan kan lọ́wọ́ bàbá mi, nǹkan kékeré ni. Tọ́ bá sọ sí àárín ọjà lásán, ọjà yẹn á túká. Mo mọ̀ tó dá mi lójú ni o, kì í ṣe bá mi ò polówó ara mi o. Ó ti yé. So bẹ́ẹ̀ yín náà tẹ́ bá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá ní lọ́wọ́, ẹ bá wa ṣe. Irú ọjà àwọn Fúlàní yẹn ó yẹ ká dọ̀wọ́ ń bẹ̀. Bí mo dẹ̀ ṣe sọ ìbá ọkọ̀ mi ṣe lọ ọbẹ̀ ni, à bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí náà. Bí mo ṣe bá yín sọ yìí ṣe ọkàn mi lọ ọbẹ̀ ni, mi ò rántí tẹ́lẹ̀, bẹ̀tí mo mọ̀ tó pé tó bá jù sọ́jà, ọjà yẹn á túká. Láàrin ọjà yẹn máa túká tí ò ní sí ẹyẹ tó máa tún nájà ń bẹ̀. Bọ́ọ̀jù sáàrin ilé yẹn á dáwóró. Bẹ́ẹ̀ ni, nǹkan kékeré báyìí ni. So tó bá tásìkò, gbogbo nǹkan la máa lò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó jẹ́ kí n rántí nǹkan tí mo sọ yìí. Mi ò rántí rí. Mi ò rántí rí. Program yìí ẹ̀mí yẹn ló gbé jáde ń sìn. Ẹyọ kékeré báyìí ni. Bọ́ sọ́ sáàrin ilé yẹn á dáwóró. So ẹ̀yin ẹbẹ̀ tèmi mọ̀ pé ẹ̀yin bàbá wa ẹ mọ̀ jù báyìí lọ. Ẹ mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ká má kọ̀ ṣèkà, ká má ṣèkà bẹ́ẹ̀ tí àwọn Fúlàní yìí gangan ni kẹ́ ẹ jẹ́ ká kọjú sí. Àwọn Fúlàní yìí gangan ni kẹ́ ẹ jẹ́ ká ṣe kí ni o, ni kẹ́ ẹ jẹ́ ká ṣe, kẹ́ ẹ jẹ́ àkọjú sí. Mo lẹ́tọ́ àròlé kì í ṣe nǹkan tí mi ì lè send ẹ̀sẹ̀ anybody pé bóyá mo mọ̀ pé kọ́ ẹ máa béèrè lọ́wọ́ mi ò lè fún yàn torí pé ó lẹ́gùn lórí ní tá a lè fún yàn ni.
ṣùgbọ́n tó bó ṣe máa jẹ́ a máa mọ̀ so ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ bá wa kó nǹkan jáde àsìkò yìí àrá ló yẹ ká máa sán káàkiri sí kójò kékeré ṣú kàrà sán kọkú sínú igbó kójò kékeré ṣú kàrà sán kọkú sínú igbó nǹkan tó yẹ ká máa ṣe ń sìn nìyẹn gbogbo èyí tẹ́ ẹ bá mọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní lò ẹ bẹ̀rẹ̀ sí kọ́ lè mọ̀ pé ilẹ̀ Yorùbá alágbára kọ́ lè mọ̀ pé ilẹ̀ Yorùbá a ní nǹkan so Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo wa now ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin ọmọ kóòtù òjíire máa play fídíò kan ó ṣeéṣe kẹ́ ẹ ti ní fídíò yìí ó ṣeéṣe kẹ́ ẹ ti rí bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan nínú fídíò yìí tí gbogbo wa fi gbọ́dọ̀ dìde kí Tinubu tó finish everybody ṣe mọ̀ pé ó tún sáré ẹlẹ́ẹ̀kejì sí pẹ̀lú gbogbo eléyìí tá a là kọjá yìí ìyẹn ò bá ó ń sáré ẹlẹ́ẹ̀kejì sí àwọn fídíò méjì kan ń bẹ tí mo máa kọ play ẹ ti lè gbọ́ bẹ́ẹ̀ ni torí àsìkò báyìí làwọn nǹkan yẹn thank you Ọládìméjì bẹ́ẹ̀ ni eléyìí tí mo sọ yẹn ó dájú tí ì ṣe àwọn baba ńlá bàbá mi ló ń lò ó àwọn baba ńlá bàbá mi ló ń lò ó bẹ́ẹ̀ wọ́n ń lò ó fi ṣèkà rárá torí nǹkan báyìí ni wọ́n ṣe torí àsìkò báyìí ni wọ́n ṣe máa ń lò kékeré ní kinní yẹn ẹ̀yin èèyàn mẹ́ má jẹ́ kó má dẹ̀ pé àròlé ń pọ́nra ẹ̀mí Jésù Kristi ni mo gbójúlé o gbogbo nǹkan wọ̀nyẹn èmi ò ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ lọ́lẹ̀ tá a jọ wà yìí ẹ̀yin èèyàn mi màá defend ilẹ̀ bàbá mi now ẹ̀yin èèyàn mi fídíò bàbá tí mo sọ yìí ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tí gbogbo àwa ọ̀dọ́ tí a fi gbọ́dọ̀ dìde láti má jẹ́ kí Tinubu ó ṣe gbogbo wa léṣe tán dóònà mo gbọ́ fìrìfìrì pé rálì kan ń bọ̀ yàtọ̀ sí mẹ́gà rálì wa mo ń gbọ́ pé rálì kan fẹ́ dìde tó dẹ̀ máa ní agbára ní Nàìjíríà mo ń gbọ́ ṣùgbọ́n àti ilé gbé jáde Yorùbá nation kọ́ lónìí o ṣùgbọ́n rálì yẹn fẹ́ dìde fún gbogbo nǹkan yàmàyàmà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà so ẹ̀yin ọ̀dọ́ wa àsìkò rèé láti dìde láti má sọ̀rọ̀ nípa Nàìjíríà mọ́ nítorí pé Nàìjíríà ò ní nǹkan ṣe Nàìjíríà ò ṣe kíni kò ní nǹkan ṣe fún wa fídíò méjì ni màá fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́yìn fídíò yìí ó láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀yin èèyàn mi ẹ já jọ gbọ́ fídíò yìí. Yomi Ogunlọlá lórúkọ mi amòfin ni mí mo dẹ̀ Yomi Ogunlọlá lórúkọ mi. ẹ̀yin èèyàn mi ìdí táwa ọ̀dọ́ tá a fi máa dìde ìdí tá a fi máa dìde kí Tinubu kó tó finish everything ó ti yé mi kó má dẹ̀ pé ó ti yé yín bẹ́ẹ̀ ìdí tẹ́ fi gbọ́dọ̀ dìde ẹ gbọ́ nǹkan tí bàbá wa Mufti tó sọ lẹ́yìn ẹ̀ mo tún máa mú fídíò kan wá lẹ́yìn ẹ̀ àwa sọ̀rọ̀ péréte lé lórí ẹ̀yin èèyàn mi ẹ bá mi máa share ètò yìí ẹ bá mi máa share ètò yìí ẹ má gbọ́ kúrò lórí share button yẹn ọwọ́ tẹ̀dẹ̀ fi share yẹn òun lèmi àti yín fi máa dira wa mú tá a fi máa jó nínú Yorùbá nation máa gba àṣẹ yìí rèé àròlé bàbá tá a gbéra wa tán tá a jó dáadáa invite mi wá sílé yín máa lu ọjọ́ méjì máa sùn ọkàn mi á balẹ̀ máa jẹ máa mu nínú ilé yín máa tọ́ kiri ní torí gbogbo ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ni mo máa tọ́ ọ̀dọ̀ yín kiri ní tá a jọ máa ayọ̀ ìdùnnú pé a bọ́ lóko ẹrú bó ṣe máa rí nìyẹn lágbára Elédùà ẹ̀yin èèyàn mi ẹ bá gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ farabalẹ̀ ẹ ti lè gbọ́ ẹ dẹ̀ tí ilé máì tí ì gbọ́ àwọn nǹkan kan wà níbẹ̀ tí mo fẹ́ mú jáde. mo dẹ̀ tún wà lára àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ ìlú ṣe rí lákọ̀ọ́kọ́ náà ó ṣeni láàánú púpọ̀ wípé
gbogbo nǹkan tí Bọ́lá Ahmed Tinubu tó pè ní kò ṣe dáadáa lẹ́yìn kó tó di president, èyí tí military ṣe, èyí tí civilian administration ṣe, ní ọjọ́ ìní gbogbo ẹ̀ ló ti yí padà, gbogbo ẹ̀ lòun fúnra ẹ̀ wá ń ṣe. So eléyìí ó reveal irú èèyàn tó jẹ́, pé he is not a man that can walk the talk. Kò ń ṣe hypocrisy lòyìnbó máa ń perú ẹ̀, torí gbogbo ohun tó ní kò dá nígbà ayé military, nígbà ayé Ọbásanjọ́, ìgbà ayé Yar'Adua, ìgbà ayé Goodluck Jonathan, gbogbo ẹ̀ ló wá dá lásìkò tó ń wọlé. Number one thing tó ṣe tí ò dá nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, láti ìgbà tí president yìí ti wọlé, ọ̀rọ̀ subsidy àti multiple foreign exchange windows tó pè ní chokehold on the Nigerian economy, àìní àròjinlẹ̀ ni. Nítorí pé a lè nítorí less than 1,000 Nigerians wọ́n bà subsidy, ọ̀rọ̀ subsidy petroleum products jẹ́, ká wá torí ẹ̀ ká wá fìyà jẹ 250 million Nigerians. Everybody ló mọ̀ yìí pé subsidy kọ́ ni problem tá a ní, corruption tó wà nínú ẹ̀ òun ní ìjọ̀gbọ̀n wa, and àwọn ẹni tó corrupt ti gbogbo subsidy program yìí, gbogbo wọn lẹ́mọ̀ náà. Ṣe wá fi ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀, ẹ wá torí less than 1,000 people ẹ bẹ̀rẹ̀ sí fìyà jẹ over 250 million Nigerians. The same thing ló apply sí multiple foreign exchange windows. Ṣé single window la ní sìn? We don't have a single window. Iye tí báǹkì ń ta foreign exchange kọ́ làwọn àbókí ṣe ń ta ìyàtọ̀ wà ń bẹ̀. So what is the multiple foreign windows tó lóun council? Not only that, àwọn ẹni tó bà multiple foreign windows jẹ́, where are they? They are less than 1,000 again. Wọn ò tó 1,000. Àwọn bank executives wọ̀nyẹn, àwọn náà ń gba dollar, pounds àti other foreign currencies ní bank tí wọ́n lọ ń tà fáwọn àbókí. Mélòó nú wọn ni wọ́n ti prosecute? Mélòó nú wọn ti rán lọ sẹ́wọ̀n? Now, nítorí less than 1,000 people tó ń ṣe yamayama tó bá jẹ́ ìlú China ni, gbogbo wọn náà máa sentenced to death, and there will be close monitoring of what the banks are doing with allocations foreign exchange tí wọ́n bá fún wọn. Now, because of this less than 1,000 people, 250 million people now have to suffer. You have now devalued our currency. Níbo náà ti ń ṣerú ẹ̀? Ìlú tó ń devalue currency, ìlú tó ń produce ní. Kí ni Nigeria ń produce yàtọ̀ sí crude oil wa tá à ń tà síta? What other thing are we producing? Ta fi máa wá allow owó wa kó máa exchange fún as high as 1,600 naira to a dollar, knowing that international commodities are priced in dollars. Torí ibi tí àwa gbà láti dúró sí kò dàbí irú àwọn BRICS tó yẹ pé ọjà wọn, owó currency wọn náà fi ń tà. Ìwọ tó bá fẹ́ ra ọjà lọ́dọ̀ wọn, ìwọ náà lọ wá owó tiwọn, báwa ṣe ń lé dọ́là kiri, káwọn náà máa lé náírà kiri. Gbogbo aládẹ sọ fún president yìí pé kó explore possibility yìí, but unfortunately wọ́n ní CIA asset ni, kò dẹ̀ tó bẹ́ẹ̀ láti do otherwise. Now, lórí ọ̀rọ̀ reforms, kò sẹ́ni tó wà against reforms, kò dẹ̀ síjọba tí ò kì í ṣe reform, but ìbéèrè tó yẹ ká béèrè, what is the opportunity cost of the reforms? Irú ẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ láìpẹ́ yìí lórí bóyá orí rédíò yìí náà ni. Nígbà tí bàbá kan tó lóun fẹ́ dàbí àwọn yòókù, àwọn bàbá yòókù ládùúgbò ẹ̀, ó wá lóun ó bẹ̀rẹ̀ sí tọ́jú owó fún ọdún 10. Owó táwọn bá rí ń bẹ̀ làwọn ò fi kọ́lé, làwọn ò fi ra mọ́tò, làwọn ò fi ra nǹkan kan. Nítorí náà
àwọn ọmọ ò gbọ́dọ̀ jẹun, wọn ò gbọ́dọ̀ lọ iléèwé. Kọ́dún mẹ́wàá tó pé ìyàwó ti kú, ìkan náà àwọn ọmọ wà lórí hospital bed pẹ̀lú àìsàn burúkú. Ìkan náà àwọn ọmọ ó ti lọ join Boko Haram. Èyí obìnrin nínú wọn ó ń gbéṣẹ́ lórí Allen Avenue. Now owó tó ń tọ́jú sìn kí ló fẹ́ nọlé lórí? That is the problem I have with their reforms. Reforms tó ní káwọn èèyàn wá kọ́kọ́ kú ná kó tó di gbogbo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Irú yẹn ò ń ṣe reform tó dáa. There's no doubt about it. Then ohun tá a tún wá rí pẹ̀lú ìjọba ẹ̀ ni pé it is full of deceit, full of lies and oríṣiríṣi. They are just cooking up all kinds of things which should not be. Ẹni tó ní nígbà tó ń bọ̀ ó lóun máa tackle economic instability, òun máa improve security nationwide, òun máa reduce corruption, òun máa reform governance. Wọ́n tiẹ̀ tún gbé ọ̀rọ̀ Sanyè, wọ́n gbọ́rọ̀ Sanyè wá páwọn implement ẹ̀. Èwo nínú àwọn admonitions ọ̀rọ̀ Sanyè náà múlò sìn pẹ̀lú gbogbo bí president yìí ṣe ń ṣe tó yẹ pé bẹ́ẹ̀ bá wo convoy yẹ ó tún lọ gbé gbogbo àwọn dispatch riders tí Gowon ń lò láyé ìgbà yẹn ó tún lọ kó wọn padà wá kẹ́ lè fi mọ ohun tó ń dùn mọ́ bọ̀bọ́ yìí nú láti jẹ́ president. Kì í ṣe bó ti ṣe máa tún lù ṣe rárá. The perks of office, àwọn nǹkan tó ń gbádùn yẹn kó wà nú mọ́tò kó máa wo everybody kó dá gbogbo mọ́tò dúró, àwọn tó ń lọ́bi iṣẹ́ kó má lè lọ́bi iṣẹ́ tó ní wọ́n ló fẹ́ kọjá, gbogbo àwọn nǹkan tó ń dùn mọ́ nínú òun lélẹ̀. Ẹ wo insecurity, ṣó ṣe é fetí gbọ́ kéèyàn wo plateau yẹn, wọ́n dẹ̀ lọ sí plateau, àwọn ẹni bí wọ̀nyí wọ́n lọ plateau, wọ́n strike lọ́jọ́ kan, àti president àti chief of army staff àti national security adviser àti governor, everybody wọ́n jáde, wọ́n pariwo yéé eléyìí ò dá o, wọ́n make statement, wọ́n send condolence, wọ́n tún padà lọlé, wọ́n tún lọ sùn. Kò ju bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ àwọn bíbù yẹn tún strike, wọ́n tún pa àwọn èèyàn lọ bí rẹ́gbẹ̀rẹ́ bí rẹ́rẹ́. The same reactionary approach, wọ́n tún jáde, wọ́n tún wá make statement, wọ́n tún send condolences. Èyí tó wá ṣe paríparí ẹ̀ wọ́n tún wálé lẹ́ẹ̀kẹta, wọ́n tún pa àwọn èèyàn lọ in the same plateau. Mi ò tí ì sọ ti Benue o. What government does that? Ṣé bí wọ́n ní once bitten twice shy ni? Irú ìjọba wo ló ń ṣerú eléyìí? So ìjọba Tinubu látìgbà tó ti dé has been nothing but a bundle of ìjọ̀gbọ̀n fún Nigerians. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Nigeria, ECOWAS àti Niger Republic. Ó fi hàn gbangba pé arákùnrin yìí is completely ignorant of international policy, international politics and diplomacy. Torí pé ohun àṣìṣe ẹ̀ as president or chairman of ECOWAS ó wà lára nǹkan tó bẹ̀rẹ̀ sí fuel further insecurity in Nigeria, nítorí pé irú Burkina Faso, Mali, Niger tó jẹ́ buffer zone fún wa, gbogbo ọlọ́dẹ̀ ti di ọ̀tá wa ń sìn. Ohun tí múna Amẹ́ríkà ò ní ṣe òun wà ló máa fẹ́ gbé ṣe ń gbà yẹn, ó máa fẹ́ kó sójà máa lọ máa jà nínú Niger ni. Ọ̀rọ̀ Russia kí la Amẹ́ríkà ṣe, kí ni gbogbo àwọn European countries ń ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé economic sanctions wá. Tẹ́ ẹ̀ bá ṣe bóyá báyìí ló yẹ kẹ́ ṣe, báyìí ló yẹ kẹ́ ṣe, tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ economic sanctions á wá. Bọ́ọ̀dì ṣe ń ṣe ní international diplomacy nìyẹn. Òun ṣe ló ń threaten pé òun máa gbógun lọ bá wọn. Ìlú onílùú, ìlú is a sovereign nation tó ní territorial integrity, ìṣe ló kàn rin ọ̀nà yẹn ó rìn báṣubàṣu. Lẹ́nìí sìn ó ti kó wa sí bàbá ńlá ìjọ̀gbọ̀n, torí irú buffer tí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn particularly tó create fún Nàìjíríà ó ti kúrò ńbẹ̀. Gbogbo ìjọ̀gbọ̀n tó ń ṣọ̀bọ̀ láti Sahel nísìn orí Nàìjíríà ló ń ṣọ̀bọ̀. It is because of the lack of preparedness of this president that led us to that. On corruption, ṣẹ́yìn náà wá rí gbangba báyìí pé ọ̀rọ̀ ẹnu lásán ni corruption, we're fighting corruption ní pẹ̀lú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Àìpẹ́ yìí òun ni wọ́n gbé nǹkan kan jáde, àwọn National Assembly wọ́n ní wọ́n pad budget 380 something billion, 380 something billion naira. Wọ́n láwọn fẹ́ fi ra 1462 street lights ní abẹ́ Tinubu
and nothing has happened to it. Èmi béèrè nǹkan kan 800 million tí World Bank fún wọn as social safety net kọ́ máa pín fún àwọn ọmọ Nàìjíríà, the vulnerable, the poorest of the poor. 800 million yẹn mo ṣe ìṣirò ẹ̀ tó yẹ pé tí a bá gbé sí at the dollar rate of 1,600 naira multiplied by that amount, nǹkan tó máa fún wa is about 1,130 billion naira. Ìjọba jáde wọ́n ní àwọn ti reach out sí 15 million families, 10,000 naira. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, that would amount to 150 billion. Tó bá jẹ́ 150 billion ló amount sí, èló ni balance tó kù bẹ́ẹ̀ 1.1 trillion naira. Kí ló fi ṣe? World Bank ló ṣe wá padà wá ló bẹ̀rẹ̀ sí admonish Nigerian government lórí bí wọ́n ti ṣe ń expend that money meant for social security net. Ta ni wọ́n parọ́ fún? I have always said a thief cannot accuse another of stealing and be justified, but this is what you are saying. So on all fronts, this government has failed everybody. Ẹ wo gbogbo ìgboro ìlú, àwọn títì tó láwọn ń ṣe, how many kilometers náà ti ṣe? Gbogbo owó tó lọ expend sórí Lagos Calabar road, ṣé wọ́n gba Lagos Ìbàdàn, wọ́n gba Ìbàdàn tó Ògbómọ̀ṣọ́ tó Ìlọrin, ṣé wọ́n wo gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn, ṣé wọ́n ṣe gbà? Àbí kó kúrò l'Ábùjá kó òun lọ Zaria, àti Zaria òun lọ Kaduna, àti Kaduna òun lọ Zaria, àti Zaria òun lọ Maiduguri, òun lọ Kano. Ṣé gbogbo àwọn ọ̀nà yẹn ló wà motorable? Èwo ló wà of priority today? Gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ ní south àti àwọn ọ̀nà ọbẹ̀ yẹn náà ti ń kó wọn ní lọ kó wọn sí orí Lagos Calabar expressway. So which should take priority? Bẹ́ẹ̀ sì ni kẹ̀ àwa mọ̀ pé ọgbọ́n náà ni wọ́n fẹ́ abandon projects bí Lagos Calabar, Sokoto Badagry, abandon projects náà ló máa jẹ́ last. Wọ́n fẹ́ fi rake owó tó máa fi ṣe politics ni. You see, téèyàn bá rí well-intentioned leaders kò ní ṣòro rárá. You can tell from miles away pé olórí yìí, this is well-intentioned. Àwọn eléyìí ò wà well-intentioned. They know what they are playing at. They are just deceiving Nigerians. They don't have any solution to Nigeria's problems. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Mo ní ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Wọ́n ní wọ́n ń fún wa ní 10,000. Ṣé ẹ rí 10,000 gbà ládùúgbò yín? 10,000 oṣooṣù. Mo ní ṣé ẹ rí gbà ládùúgbò yín? Wọ́n ní wọ́n ń fún wa ní 10,000. Mo ní ṣé ẹ rí gbà ẹ̀yọ́.